yàtọ̀ sí Ọ̀ṣun kàárẹ̀ yèyé mi awẹ́dẹ kó tó wẹ mọ́. Ṣé rí fídíò tí mo fẹ́ ṣe lénìí kò ń ṣe fún gbogbo èèyàn àwọn tó bá smart nìkan ní fídíò ló wà fún torí pé mo rí pé ìran Yorùbá pàápàá jùlọ àwa tá a wà lọ́wọ́lọ́wọ́ báyìí a ṣètò and we are far behind àti kí la fẹ́ fi ilé ẹ̀dọ́mọ nǹkan táwọn bàbá ńlá bàbá wa tí wọ́n fi ilẹ̀ fún wa kí la wá fẹ́ fi ilé ẹ̀dọ́mọ orí Yorùbá civilization náà ni mo ṣe wà torí mo fẹ́ sọ bí ìran Yorùbá ti ṣe ní ọgbọ́n tó kó tó di pé Yorùbá múnisìn dé àbí ìyá ẹ̀ ni kó tó di pé Yorùbá múnisìn dé and ẹjẹ́ mi kọ́ sọ fún pé ẹ káàbọ̀ sórí ìkànnì orúkọ tèmi àmọ́jẹ́ Bunmi Adetona Yorùbá pọ́nbélé sì ni wá a máa ń rán alé tí ibi tá ti ń bọ̀ ibi tá dé àti ibi tá ń lọ gẹ́gẹ́ bí ìlú Yorùbá kí ìtàn àṣà àti ìṣe pẹ̀lú èdè Yorùbá kó má bàa parun mo fi dá ìkànnì sílẹ̀ mo sì sọ lórúkọ ara mi Bunmi Adetona láti máa rán wa létí ibi tá ti ń bọ̀ náà ni mo dẹ̀ sọ níbẹ̀rẹ̀ fọ́nrán ìpè Yorùbá civilization mo la fẹ́ sọ̀rọ̀ pa ẹ̀ ìlú Ọ̀yọ́ níbi tí mo wà lọ́wọ́lọ́wọ́ báyìí and mo wá fún World Ṣàngó Festival níbí báyìí a dẹ̀ ti parí ẹ̀ lánàá ṣùgbọ́n bí 3 or 4 days ago òun náà la ṣe parí Ọ̀ṣun Òṣogbo Festival ọ̀rọ̀ pa gbogbo ẹ̀ náà ni màá sọ torí mo kọ́ ọ̀pọ̀ tó pọ̀ gan nípa Yorùbá civilization. This is not about religion, but bí kò ṣe nípa ọ̀làjú ní ilé wa nǹkan tí àwọn bàbá ńlá bàbá wa ti mọ̀ kó tó di pé àwa tòde òní kò máa ń fi ọwọ́ yẹpẹrẹ mọ́ gbogbo nǹkan. Number one, ẹ jẹ́ kí n kọ́kọ́ clear nínú fídíò pé mi ò kí ń ṣe oníṣẹ̀ṣe but anything tó bá ti jẹ́ nǹkan táwọn bàbá ńlá bàbá wa ṣe nígbà ayé wọn ohun gangan lèmi náà nífẹ̀ẹ́ sí jùlọ. Gbogbo nǹkan tí wọ́n ṣe pátápátá òun ni mo nífẹ̀ẹ́ sí jùlọ and lára àwọn nǹkan tí wọ́n ṣe òun náà ni mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀. Nínú Ọ̀ṣun Òṣogbo tá a ṣe parí mo rí ẹ̀kọ́ tó pọ̀ kọ́ ṣùgbọ́n méjì àbí mẹ́ta kan ni màá kọ́ sọ nínú fọ́nrán yìí bóyá mo ti wà lè sọ̀rọ̀ nípa Ṣàngó Festival later. Alákọ̀ọ́kọ́ òun ni oríkì Ọ̀ṣun. Yàtọ̀ sí Ọ̀ṣun kàárẹ̀ yèyé mi awẹ́dẹ kó tó wẹ mọ́. Mo mọ̀ dáadáa tó dá mi lójú pé nílẹ̀ Yorùbá ìtàn máa ń wà nínú oríkì ọgbọ́n máa ń wà nínú oríkì ìlọsíwájú máa ń wà nínú oríkì. Oríkì Ọ̀ṣun kan ni mo wá gbọ́ ní kòpẹ́kòpẹ́ wọ́n pe oríkì náà ní awẹ́dẹ kó tó wẹ mọ́. Awẹ́dẹ kó tó wẹ mọ́. Now tẹ bá gbọ́ ọ̀rọ̀ yẹn kí ni Yorùbá ń pè ní idẹ láì gbà àkókò yín rárá mo fẹ́ go straight to the point ni. Idẹ ni kíní tí àwọn ọlọ́ṣun tó máa ń mì kólókóló tó máa ń mì mọ̀ bóyá kólókóló is the right word but ẹ má bínú bí ẹ mo yìí sọ torí ẹ mo fi tọrọ pé mi ò ń ṣe oníṣẹ̀ṣe so mo lè má lè interpret fídíò yìí dáadáa fáwọn oníṣẹ̀ṣe but to general Yorùbás ẹ bá mi gbà pé ṣe fẹ́ ṣàlàyé ẹ̀ nǹkan tí mo rí tí mo lè rí pé ọgbọ́n àti bí 600 years ago. Now kíní yẹn náà pè ní idẹ wọ́n wá sọ pé awẹ́dẹ kó tó wẹ mọ́. Ìgbà tí mo wá bẹ́ sínú ìwádìí kí ni idẹ àwọn wo ló ń lo idẹ báwo ni wọ́n ṣe ń ṣe idẹ mo wá rí i pé over 600 years ago ní Ọ̀ṣun Òṣogbo groove yẹn ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ń lò over 600 years ago. Now ẹ jẹ́ gbìyànjú sẹ́gbẹ́ kan but ẹ má gbàgbé 600 years ago ṣáwọn òyìnbó ti dé 600 years ago no ọ̀pọ̀ jẹ́ towards time yẹn náà ni wọ́n dé then tomati ẹ̀ ti dé gan ní 600 years ago which is 1472 náà dé wọn ti dé 600 years ago tomati ẹ̀ ti dé gan wọn ti wà sí interland nígbà náà wọn wà sí interland until mid àbí káṣà sọ pé 1800s òun wọn tó wà sí interland àbí inland rẹ ni orí omi ní Badagry náà máa ń dé sí àti sọ gbogbo yẹn so wọn òyìnbó ní nǹkan kan ṣe pẹ̀lú nǹkan tí mo fẹ́ sọ ní fídíò yìí. Now idẹ kí ni wọ́n máa fi ń ṣe idẹ nǹkan tó máa fi ń ṣe idẹ ni copper àti zinc ní èdè òyìnbó ní èdè Gẹ̀ẹ́sì idẹ is brass náà pè ní idẹ kí ni tó máa ń mì ẹ́. Now wọ́n wá ní awẹ́dẹ kó tó wẹ mọ́
ọ̀rọ̀ tí mo gbọ́ gangan nìyẹn. Ìgbà tí mo á gbọ́rọ̀ ẹ̀, mo á bẹ̀rẹ̀ sí ní wò pé idẹ natural resources ni wọ́n fi ń ṣe, mineral resources ni wọ́n fi ń ṣe. Mo á bẹ̀rẹ̀ sí ní wo àwọn benefits tó wà nínú idẹ àti omi. Mo á rí pé benefit tó wà nínú copper àti omi ó pọ̀ lọ́pọ̀lọpọ̀. Kódà kò ń ṣe ọ̀dọ̀ wa nìkan ni a ti ní òye wípé copper àti omi ní àǹfààní tó pọ̀ lára. Ẹ wo fídíò yìí. Water kept in a copper vessel for more than 4 to 4.5 hours. It has variety of impact on the system. The effectiveness of what's happening in our system, which makes a huge difference in how our intelligence functions, how our body functions, how our neurological system functions. All this can be enhanced by using copper in a tactical way. If you use it right, it can really enhance many things. So, ẹ̀yin náà, nǹkan tí mo máa ń gbìyànjú àti sọ bí báyìí ni pé I'm not even talking about the spiritual aspect of it. Mi ò fẹ́ sọ̀rọ̀ nípa agbára tí Ọ̀ṣun ní, mo kàn fẹ́ sọ̀rọ̀ nípa physical aspect of it, like pé àwọn tó ń ṣe Ọ̀ṣun wọ́n ti ní knowledge yìí wípé agbára wà nù kòlòkòlò tó máa idẹ, ẹ jẹ́ pé ní idẹ, mi fẹ́ pè ní kòlòkòlò. Pé agbára wà nínú idẹ. Healing wà nínú idẹ. Ó dẹ̀ ní spiritual effect. Àwọn tí ní knowledge yẹn ní ilé tí mo rò ní èrò tèmi pé ó tún wá ṣeéṣe kó jẹ́ pé àwọn tó ń bọ Ọ̀ṣun nísìn wọ́n kàn rí as practice ni. Wọ́n really mọ information tó wà nínú kinní yẹn gangan. Mo kàn sọ ni o, mi sọ pé bẹ́ẹ̀ ló ṣe rí. So mi really fẹ́ go into this jùjùjù torí pé mo ní ìgbàgbọ́ pé àwọn olóye ló ń bá mi wo fọ́nrán ilé torí ẹ̀ mo fi sọ níbẹ̀rẹ̀ fọ́nrán pé fídíò yóò sì fún gbogbo èèyàn. Now, ṣé wàá máa dúró nǹkan bẹ́ẹ̀ yẹn tá a ní tó yẹ kó máa wo àìsàn? Ṣé máa dúró nǹkan bẹ́ẹ̀ yẹn tá a ní tó yẹ kí ó ti sọ wá dé èèyàn ńlá, ó ti sọ wá di ìran ńlá? Kò ń ṣe èèyàn ni mo fẹ́ sọ bẹ́ẹ̀ yẹn. Ìran, ó ti sọ wá di ìran ńlá. Ṣé máa dúró nǹkan bẹ́ẹ̀ yẹn tá a ní nílẹ̀ Yorùbá tó jẹ́ ọgbọ́n àwọn baba ńlá baba wa? But ní èrò tèmi, mo rò pé a ti tọ̀làjú bọ̀ wá dà ipá àmọ́ nǹkan kan àbí àti invent nǹkan kan rí. So eléyìí ó jẹ́ nǹkan tí ó bà mí inú jẹ́ lọ́pọ̀lọpọ̀. Ó jẹ́ nǹkan tó ń bà mí inú jẹ́ wípé ṣé ẹ̀sìn ni àbí ọ̀làjú ló jẹ́ ká gbàgbé àwọn àṣà àti ìṣe àwọn baba ńlá baba wa tó yẹ kí àwọn òyìnbó wa máa kọ́. Of course wọ́n wá ń kọ́, but wá fúnra wa mi ò sure pé a really mọ nǹkan tá a gbé dání. Information tí mo ní nípa idẹ ìgbà tí mo fi ń record fídíò yìí ó kéré gan. Nǹkan tí mo mọ̀ nípa ẹ̀ ó kéré gan. Ṣùgbọ́n after ìgbà tí mo record fídíò náà, mo wá rí pé mo á bẹ́ sínú topic yẹn, mo bẹ́ sínú ẹ̀, mo á rí pé nǹkan tó kẹnu gidigidi ni ó kẹnu lọ́pọ̀lọpọ̀. Dára àwọn bí tí mo ti mọ̀ nípa idẹ sí àti some of the things àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí àwọn baba ńlá baba wa lò tó máa ń lò fún healing, fún ìwòsàn. Òun ni inú ìwé tí mo ti rí Yorùbá Meta Sculpture, Ìbàdàn University Press, òun ló ṣe àtẹ̀jáde rẹ̀. And tẹ́ bá sì wá sí bírú page yìí nísìn, ẹ máa rí wọ́n pè lè ní Ọ̀sanyìn, Staff of the Spirit of Medicine. Eléyìí wà nínú Lagos State Museum ló wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Same thing eléyìí náà. Ṣé ti rí? Òun náà ni gbogbo àwọn kinní. Ṣé rí tí máa ní kí n farabalẹ̀ sọ́nu fídíò ilé ó máa gùn gan. Ẹ jẹ́ kí n ṣèwádìí mi kó kúnná dáadáa. Torí nǹkan tó yẹ kí n bẹ́ sínú ìwádìí mi ni pé lẹ́yìn ìgbà tí mo ṣe fọ́nrán tí à ń wò lọ́wọ́ yìí, a tún wá lọ sí ọ̀dọ̀ àwọn oníṣègùn lọ́yọ̀ọ́ láti document bí
kíní Ṣàngó ti wá lọ bẹ́ẹ̀ ni mo rí pé àwọn oníṣàngó náà máa ń wọ̀ sọ́wọ́ mo wá béèrè ìbéèrè tó pọ̀ lọ́wọ́ wọn ìdí rèé tó yẹ kí n tó wá farabalẹ̀ wò pé definitely nǹkan kan wà lẹ́yìn brass nílẹ̀ Yorùbá tó ṣeé ṣe káwọn èèyàn tòde òní ìyàwó Yorùbá tòde òní má pay attention sí kó tó di pé mo wá bẹ̀rẹ̀ sí ní ka ìwé yìí and mo dẹ̀ fẹ́ sọ fún yín ṣé mọ̀ pé ẹ jẹ́ kí n wá àkọ́kọ́ fún yín lè ní kíákíá ẹ má jẹ́ ká long ẹ má jẹ́ ká pẹ́ lórí ẹ̀ máa fara balẹ̀ níbi tí màá ti yànnàná ẹ̀ dáadáa máa fara balẹ̀ yànnàná ẹ̀ dáadáa ó níbi kan tó draw àdó sí níbí báyìí ṣé mọ̀ pé the same idẹ yẹn náà tá à ń sọ yìí náà òun náà ni àwọn church kan máa ń lò báwo dẹ̀ náà ṣe máa ń lò the same brass tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ òun náà ni wọ́n fi ṣe agogo tó máa ń lò ní church ẹ̀dẹ̀ mọ̀ pé ní church náà wọ́n máa ń sókè agogo wọ́n máa ń sókè ẹ̀ sínú omi ṣe mọ̀ pé the same practice ni mo ń try láti sọ fún yín so believe wọn this is ancient knowledge kò ń ṣe nǹkan tí ó wà láyé ìsìn nǹkan tó ti wà tipẹ́ ni ẹ wo ẹ jẹ́ kí n pàtẹ ẹ jẹ́ ká tẹ̀síwájú nínú fọ́nrán ẹ̀ á mọ̀ sọ lọ níjọ́ mi bóyá kí n gbé yẹn lẹ̀ ní the same Ọ̀ṣun Òṣogbo kí n mú nǹkan ẹlẹ́ẹ̀kejì ní the same Ọ̀ṣun Òṣogbo tí mo lọ mo ráwọn èèyàn tó ń bu omi Ọ̀ṣun mo rí wọn tó ń bù káàkiri mo wá pé òkè kí ló fẹ́ ṣẹlẹ̀ mo wá súnmọ́ bẹ́ẹ̀ mo yọ kí mo fẹ́ bu omi náà mo á rí èèyàn tó wà lẹ́gbẹ̀ẹ́ mi ó ń fọ ọwọ́ fọ orí fọ ẹsẹ̀ sínú omi náà àwọn ìyá Ọ̀ṣun yẹn wá wọn ní rárá o kó má ṣe bẹ́ẹ̀ o wípé èèyàn wẹsẹ̀ sínú àgbo bí wọ́n ti ṣe sọ ọ̀rọ̀ náà nìyẹn pé àìwẹsẹ̀ sínú àgbo ẹbí pé kí ni mo kọ́ rántí orin Davido tó ní ṣẹlẹ̀rú àgbo mi rántí kíní àgbàrú àgbo lọ́sọ̀fin wọ ọmọ rẹ kí dókítà ó tó dé ibẹ̀ mo tún wá realize pé ṣe mọ adúrú egbòogi tí omi yẹn tó gbanú omi yẹn kọjá tó jẹ́ pé lọ́rọ̀ kan mi need àti sọ nǹkankan tàbí kejì ju pé àgbo lomi yẹn lóòótọ́ video yóò sì fẹ́ everybody torí àwọn ọlọ́pọ̀ nìkan lórí èyí ni ìmọ̀ mú yín fẹ́ explain it deeper tí mi ní sound spiritual and nǹkan tí mo dẹ̀ ṣàlàyé nínú fọ́nrán ilé ò ní nǹkan kan ṣe pẹ̀lú spirituality mo kàn ń sọ̀rọ̀ pé ancient knowledge ọgbọ́n àwọn baba ńlá baba wa tá a bá láyé tá à ń dànù òun ló sún wa dé gbogbo ibi tá a wà lénìí kí ni nǹkan kẹta tí mo tún lè sọ̀rọ̀ nípa ẹ̀ nǹkan tí mo rí pọ̀ gan lọ́sùn Òṣogbo nǹkan fẹ́ sọ díẹ̀ ń bẹ̀ nínú fọ́nrán ẹ̀ nǹkan ẹlẹ́kẹta tí mo fẹ́ sọ ni pé ibi kan wà tí mo tún ṣe fídíò lọ mo wá ń sọ̀rọ̀ nípa àwọn iṣẹ́ ọnà tí arábìnrin tó wá láti orílẹ̀-èdè Australia Susan Wenger tó ṣe ibi tí mo ti ń sọ̀rọ̀ lọ mo kàn rí pé ó kàn níbi kan tó ti ya nǹkan kan tó dàbí àwòrán alien tá a rí nìsín tí máa yẹ ti rí máa fi sínú fídíò yìí nígbà tí máa yẹ edit ẹ̀ but tí màá ti rí mo kàn ní kẹ́ mọ̀ ni mo rí ibì kan ṣùgbọ́n mo fẹ́ try láti ṣèwádìí ìgbà tí wọ́n ya kinní yẹn ní mo dẹ̀ mọ̀ pé kì í ṣọ̀rọ̀ ọdún 10 sẹ́yìn ni wọ́n ti ya alien tá à ń rí lénìí tá à ń sọ̀rọ̀ tí ìjọba Amẹ́ríkà ń sọ̀rọ̀ lénìí mo rí ibì kan tí wọ́n ya nǹkan tó jọ alien síbẹ̀. Perfect representation àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá
bí egúngún, bí ọdẹ, ọmọ kékeré. Wait, I saw something now that we need to pay attention to. Ẹ wo nǹkan. Kí lẹ rò pé lè jẹ́? Ẹ jẹ́ kí n yà báyìí. Ṣé ti rí? Look at this. Kí lẹ rò pé ó jẹ́? Ṣé o ṣe nǹkan tá à ń pè ní alien nísìnyí? Mi mọ̀ bóyá kámẹ́rà justify look yẹn, bọ̀ nǹkan tó jọ gẹ́lẹ́ ni ọ̀rá fi hàn yín yẹn. Nǹkan tó jọ gẹ́lẹ́gẹ́lẹ́. And tẹ́ bá dẹ̀ lọ ṣèwádìí dáadáa pé kí ló inspire Arsene Wenger, wọ́n á sọ fún yín pé àwọn nǹkan tó rí nínú igbó Ọ̀ṣun Òṣogbo yẹn ló inspire ẹ̀. Wọ́n ya egúngún oríṣiríṣi nǹkan náà yà síbẹ̀. So definitely àti ní òye pé alien wà kó tó di pé ìjọba Amẹ́ríkà ṣe wá gbé jáde ní ọdún yìí. Another thing tí mo fẹ́ kẹ́ mọ̀ nìyẹn. So ẹ má jẹ́ kí a kàn máa rò pé bóyá òyìnbó ló dé tó làjú fi dé. Àwa fúnra wa la dé ta wá sọ̀ làjú náà. Ibi tí mò ń lọ gangan ni mo ń try láti go straight to the point ni. Àwa gangan la dé ta wá sọ̀ làjú náà. Kí ló dé tí gbogbo nǹkan ò rí bó ti ṣe rí látàrí ìwà wa? Kó wá jẹ́ pé gbogbo development kó jẹ́ ṣe ọwọ́ wa ni. Tẹ́ bá wò ó sìn, ilé alámọ̀ táwọn bàbá ńlá bàbá wa kọ́ tá a settle fáwọn ilé oní blọ́ọ̀kì yìí. Ṣé mọ̀ pé òun làwọn òyìnbó ń padà sí nísìn? Ilé alámọ̀ táwọn bàbá ńlá bàbá wa gbé tí wọ́n kọ́ tí wọ́n tún fi ṣe odi fence tó máa ga gidi. Àṣírí lè tó test of time tó ti over 200 years tó dẹ̀ yẹ pé àmọ́ náà ni wọ́n fi ṣe tipẹ́tipẹ́. Tẹ́ bá yí Ilé-Ifẹ ẹ sì máa rí kòkò tó ti fi ṣe tiles láti over 300-400 years ago tó ti fi ṣe tiles níbẹ̀. Speaking of Ilé-Ifẹ tí mo dárúkọ ń sìn, ibẹ̀ gbogbo ọ̀làjú ti bẹ̀rẹ̀ and inú mi máa ń dùn láti lọ Ilé-Ifẹ ní gbogbo ìgbà. Èyí tí mo fẹ́ sọ ilé ni pé mo rí èèyàn kan ní Ọ̀yọ́ tí mo wà lánàá, Ṣàngó festival, World Ṣàngó festival tí mo wà lánàá. Mo wá rẹ́ ni ẹni wá accuse mi pé ọ̀rọ̀ yọ̀ ni mo máa ń sọ. Ṣùgbọ́n mo fẹ́ fà àkókò ìsọfún yín pé mo ti sọ̀rọ̀ nípa Ifẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà. Mo dẹ̀ ti sọ̀rọ̀ nípa àwọn ilẹ̀ Yorùbá tó kù lọ́pọ̀lọpọ̀ gbà. The only major thing tí mo mọ̀ nípa Ifẹ̀ òun ni civilization. Tí mo mọ̀ ni mo sọ. 3, 2, 1, go! I've always felt like something is missing in my creative world, and that piece is why I'll be traveling to Ile-Ife, which is said to be the birthplace of the Yoruba ethnic group. If you have been watching my channel for a while now, I'm sure you should have noticed that I'm a Yoruba man with sense of belongings. But wait, what sense of belongings am I even talking about when I've not really put my authentic self to work? And that is one thing I can assure you I will do in this video. So let me welcome you to Ile-Ife. Ṣùgbọ́n Ọ̀yọ́ àti bí ọdún mẹ́fà ni mo ti ṣèwádìí mi ìdẹ fẹ́ kógi méjì síná. So torí ẹ̀ mo fi rọra ń ṣe lẹ́ọ̀kọ̀ọ̀kan. And every time tí mo ti lọ sífẹ̀ ní ilé ayé mi, èmi ni mo bá yín sọ̀rọ̀ ẹ̀. Inú mi máa ń dùn kúrò bẹ́ẹ̀ gbogbo gbà ni. Ẹ káàbọ̀. Ṣùgbọ́n personal experience mi ní bí last time tí mo lọ sọ́ṣun, mo ní a very tough experience tí mo tẹ̀ tó ṣe fídíò nípa rẹ̀ gan. Tí máa rí fídíò náà máa fi sínú fọ́nrán yìí. So ara àwọn nǹkan tí mo rò pé a lè mú dání náà ni ìpara tí ò ní jẹ́ kí àwọn kòkòrò lè tàyàn bí ẹ̀fọn bí àwọn nǹkan yẹn. Òun náà ni mo ń sọ ní ìpele yìí. Ṣé wàá rí lè tó kẹ́yìn? Òun ni mo
mo ti sọ díẹ̀ níbẹ̀ ní ìbẹ̀rẹ̀ pé ká tètè dé Olúmirin àbí Ẹ̀rìn-Ìjẹ̀ṣà lẹ́yìn dẹ̀ mọ̀ sí waterfall lẹ́ mọ̀ sí wípé ká tètè débẹ̀. Ṣẹ́rí tá bá lọ ń débẹ̀ ní aago 12 wá sí ìsàlẹ̀, tá wá ṣetán ní aago 5 ká wá sọ pé à ń lọ síbi irú Ìbàdàn tàbí Èkó, which is like 2 to 3 hours journey láti Ẹ̀rìn-Ìjẹ̀ṣà dé Ìbàdàn, then láti Ìbàdàn dé Èkó ká sọ pé 1 hour. That's 3 hours. That's 3 hours. Gbogbo alamọ condition ti country wa wà. In fact, ní ìgbà tí èmi lọ, a kúrò ńbẹ̀ ní nǹkan bí aago 5. Nígbà tá súnmọ́ wájú tá kọjá Iléṣà síwájú dáadáa, mọ́tò kan dàbù ó dá wa ní ọ̀nà, ṣùgbọ́n Ọlọ́run ṣe a overtake mọ́tò náà. Reason tí mọ́tò náà fi overtake wa tó fi dàbù sọ́nà títí dìsìn àti ìmọ̀, ṣùgbọ́n lérò ọkàn wa a mọ̀ pé Ọlọ́run ló yọ wá. Ìṣẹ́dá kó jẹ́ pé wọ́n fẹ́ dá wa lọ́nà ni tàbí kàn fẹ́ jí wa gbé. Ìkànnù méjèèjì yẹn ìdí ní tí mo fi suggest pé ká tètè débẹ̀, a tètè débẹ̀ la tètè kúrò. So then tó bá wá ṣẹlẹ̀ pé a tètè kúrò, màá gbà wá níyànjú pé tí ó kò bá sí ilé ìgbafẹ́ which is hotel ní Ẹ̀rìn-Ìjẹ̀ṣà, mi mọ̀ bóyá ó wà, but tí kò bá sí ilé tó tẹ́ wa lọ́rùn láti sùn, màá ní ká drive bí 30 minutes lọ sí inú Iléṣà ká lọ sùn. Mo ṣe fídíò nípa rẹ̀. Ó ní pé wọ́n attack mi lọ́nà ìgbà tí mo padà bọ̀. And that was like bí 3-4 years ago. Wọ́n attack mi lọ́nà. And àtìgbà tí kíní ẹ̀ ti ṣẹlẹ̀, tí máa ti gbọ́ anything Ọ̀ṣun, like Ọ̀ṣun state, mo máa ń sá ni. Phobia and other things, mo máa ń sá ni. So ó wà lára nǹkan tó fi máa ń jẹ́ kó jẹ́ pé àti lọ Ọ̀ṣun state máa ń bá mi lẹ́rù not until oṣù tá a wà náà tí mo tó summon courage lọ sọ́ṣun Òṣogbo. So ká sọ pé nísìnyí tí mo ti lọ sọ́ṣun Òṣogbo, of course mo lè lọ anywhere lọ́ṣun. In fact gan, bógo ti ń jẹ́ tẹlẹ́dùmarè, ó wù mí kó jẹ́ pé gbogbo oṣù tó ń bọ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun mo ti fẹ́ lò gbogbo ẹ̀. Mo máa káàkiri gbogbo àwọn state tó wà lọ́ṣun pẹ̀lú Ifẹ̀, pẹ̀lú Ẹdẹ, gbogbo ẹ̀. Àwọn ibi tó wù mí lọ nìyẹn lóṣù tó ń bọ̀. Bógo ti ń jẹ́ tẹlẹ́dùmarè kó lọ́n ṣọ́ wa jùgbà náà lọ. So kì í ṣe pé èmi ò ń ṣe àdá apá àbìkan sí. Rárá, kì í ṣe nǹkan tí mo wà, kì í ṣe nǹkan tí ìdí tí mo fi dá ìkànnì sílẹ̀ nìyẹn. Ìdí tí mo fi dá ìkànnì sílẹ̀ òun ni ká rán ara létí ibi tá a ti ń bọ̀, ibi tá a dé àti ibi tá a ń lọ gẹ́gẹ́ bí ojúlówó Yorùbá. Òun náà dẹ̀ ni mo máa ń ṣe láti ìgbà tí mo ti bẹ̀rẹ̀ sí ní dá ìkànnì sílẹ̀. Mi step out of the aims and objective platform yìí, and I will not do it. I will not do it. So tó bá yẹ pé nǹkan wà tẹ́ rò pé bóyá mo fi sápá bì kan, nǹkan tí mo mọ̀ ni mò ń sọ. Kò ṣeé ṣe kí n máa sọ nǹkan tí mi ò mọ̀. So and for me to know this part of our history, it's something I need to dive in to require time. And reason tí ó fi take me ní àkókò tó pọ̀ kó tó di pé mo bẹ́ sínú àwọn ìtàn tí máa rí lórí ìkànnì yìí nísìn, ó ní wípé last experience mi kò dáa tó. So I think àwọn nǹkan tí mo kọ̀ rò pé kí wọ́n bá wa sọ nìyẹn. Ọ̀rọ̀ ń pa Ṣàngó, another episode ni màá fi ṣe àwọn nǹkan tí mo rí nípa Ṣàngó, another episode òun ni màá gé sí. Ṣùgbọ́n ilé tọ̀ṣun yìí, mi mọ̀ mi máa ṣe tí n bá sọ ọ̀rọ̀ nípa rẹ̀, because ó kàn bọ́dà mi ni pé ṣé ẹ máa dúró àwọn nǹkan táwọn bàbá wa mọ̀. Inú mi á dùn tẹ́ bá lè help mi láti ṣèwádìí, kẹ́ ẹ ṣèwádìí pẹ̀lú mi bí mo ti ṣe yànnàná ẹlẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ̀. So inú mi á dùn gan kẹ́ wá bá mi kọ sí comment section nǹkan tẹ́ bá rò nípa ẹ̀. Ẹ jọ̀ọ́ má dà mí dá, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká jọ máa kọ́gbọ́n ni. Mo máa ń kọ́gbọ́n dáadáa ní comment section. Torí ẹ̀ mo fi máa ń reply gbogbo àwọn messages. Àfi téèyàn bá bú mi nìkan náà máa bú tèmi padà. Normal.
so ẹ wò kò ní jù báyìí lọ lénìí orúkọ tèmi a máa jẹ́ Bunmi Adetona and tẹ́ bá dẹ̀ ti visit website mi kẹ́ bá mi ra àwọn ìwé tí mo ti kọ bí Kadara or something like that, Yoruba system before the ships, Yoruba identity before Crowder àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. In fact, mo ṣèwé nípa experience mi nígbà yẹn. I think I went to Olomirin waterfall, Erinjesha waterfall ni mo lọ. So I was late láti máa padà and ó kù díẹ̀ kan kidnap mi lọ́nà yẹn. Títí ní báyìí ló kù tí ó bá kí n ṣe grace Olúwa. No fi rí mi kidnap. So ó jẹ́ nǹkan tó shock mi lórí ọ̀nà yẹn. So I think I know better now. So are difficult to say to give to share but at the same time. And you're gonna need that to be careful on. So video means mo fẹ́ kẹ́ wò ló ń jáde lójú screen ni. Ẹ jọ̀ọ́ tẹ́ bá dẹ̀ fẹ́ support ìkànnì yìí. Màá tètè make sure pé mo ti drop personal account details mi. Mo ti ètò débì, màá ti drop ẹ̀ tí màá rí. So màá dẹ̀ drop ẹ̀ síbí náà. So ẹ jọ̀ọ́ lè support wa. Ọ̀la yín náà ni a fi ń move káàkiri. I can't do this all alone. Ẹ jọ̀ọ́. So ẹ jẹ́ kí n dá dúró báyìí. Ẹ ṣeun.